ẹni èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ wà, ṣé dáadáa ni mo bá yín. A ní ká mú update lórí ọ̀rọ̀ ikú Mohbad wá. Ẹ mọ̀ pé lójoojúmọ́ la máa ń fún yín ní update lórí ikú Mohbad. Ọlọ́pàá ti kéde wípé wọ́n ń wá olórin Owodunni Ibrahim, èyí tí a mọ̀ sí primeboy. Àti àná ni wọ́n ti gbé ìwé wanted jáde wípé wọ́n ń wá, wípé ẹnikẹ́ni tó bá rí i wọ́n máa fún ní 1 million naira. Bí gbogbo ìwádìí ṣe ń lọ, wọ́n ti mú Naira Marley, wọ́n ti mú Sam Larry sí ìpamọ́. Gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ̀sùn kàn, gbogbo wọn ni wọ́n ti mú sí ìpamọ́ ní orí ikú Mohbad. Ọ̀rọ̀ yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ nítorí wípé wọ́n ń ṣe àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n wà ní Ìkòròdú Magistrate Court ni wọ́n ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn ẹlẹ́rìí lẹ́nu wò. Wọ́n ní ẹnikẹ́ni tó bá mọ ibi tí Owodunni Ibrahim wà o, wọ́n ní 1 million naira ló máa gbà, àbí kó sọ ibi tí ó ń gbé fún àwọn. Tí wọ́n bá ṣáà ti lè sọ ibi tó wà àbí tó ń gbé, wọ́n ní wọ́n máa fún ní 1 million naira. Commission of Police Benjamin Hundeyin, àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí jáde wípé kán jọ̀ọ́ kí ẹnikẹ́ni bá wọn wá ibi tí Owodunni Ibrahim wà jáde, wípé àwọn fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n ló dẹ̀ ṣe pàtàkì. Commissioner of Police Benjamin Hundeyin, wọ́n ní bí Owodunni ṣe kọ̀ láti jẹ́ ìpè àwọn, wípé ó ṣe pàtàkì láti rí Owodunni Ibrahim nítorí wípé orúkọ ẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ń fi ẹjọ́ wá lẹ́nu wò, wọ́n lórúkọ ẹ̀ ni wọ́n ń dá. Wọ́n ní àwọn kàn fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ni, wípé ẹnikẹ́ni tó bá mọ ibi tó wà àbí tó ń gbé, wípé kí wọ́n lọ sí ibi tí ó bá jẹ́ nearest police station kí wọ́n kán lọ sọ, wípé àwọn ọlọ́pàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí tiwọn láti bẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lẹ́nu ìwádìí ọ̀rọ̀ ikú Mohbad, ó ti ṣe díẹ̀. A dẹ̀ dákẹ́, ojoojúmọ́ ni mò ń mú update fún yín. Update tí à ń sọ lénìí ni pé àwọn ọlọ́pàá wọ́n ti gbé ìgbìmọ̀ kan dìde. Ìgbìmọ̀ yẹn ò ní pé wọ́n ń ṣe ìwádìí. Gbogbo àwọn ẹlẹ́rìí, gbogbo wọn náà máa lọ sí ilé ìgbìmọ̀ Magistrate Court èyí tó wà ní Ìkòròdú ní ọjọ́ Friday ni wọ́n máa lọ síbẹ̀. Ibẹ̀ ni wọ́n ti máa béèrè nǹkan tó bá jẹ́ ẹ̀rí tí wọ́n rí nípa ọ̀rọ̀ ikú olóògbé yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá, wọ́n ní wọ́n tẹ̀síwájú láti fi Naira Marley àti Sam Larry sí àhámọ́ ọlọ́jọ́ 21 days nítorí wípé wọ́n gba ìwé àṣẹ láti ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé normally 24 hours ni ó lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó bá jẹ́ suspect kó lò ní àtìmọ́lé nítorí pé wọ́n máa gba béèlì. Ṣùgbọ́n àwọn lọ gba ààyè láti fi wọ́n sí nítorí pé wọ́n ṣì ń ṣe ìwádìí. Wọn ò lè fi Naira Marley àti Sam Larry sílẹ̀ láti fi wọ́n sí àhámọ́ láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ update yìí lọ. Samson Balógun ó wà lára àwọn tí wọ́n fi sí àhámọ́ tí gbogbo wa mọ̀ sí Sam Larry. Bákan náà ni Naira Marley dé láti Kenya. Bí ó dẹ̀ ṣe ń dé ni àwọn ọlọ́pàá lọ gbé ní airport. Ẹ wo fídíò yẹn náà, tán lọ gbé ní airport, tán mú sí àhámọ́ náà. Èyí tórúkọ ẹ̀ ń jẹ́ Azeez Fashola. Ẹ̀yin èèyàn wa, àwọn ọlọ́pàá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà o lórí ọ̀rọ̀ yìí. Wọn ò dẹ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, kò ń ṣe nǹkan kékeré. Bí ẹ dẹ̀ ṣe mọ̀ wípé wọ́n ní àwọn tó jẹ́ pé ó jẹ́ human rights lawyer lórí kéèsì yìí. But tá a bá tún gbọ́ any update, a máa mú wá fún yín. Oríṣiríṣi evidence ló ń jáde
ṣùgbọ́n lórí Owodunni Ibrahim, ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá gbúròó ẹ̀, mo ti tẹ fóònù nọ́mbà àwọn ọlọ́pàá jáde lánàá, ẹ pe nọ́mbà yẹn. Tẹ bá ti pe nọ́mbà yẹn, ẹ sọ ibi tó bá wà. Tí wọ́n bá ti rí i mú, 1 million lẹ máa gbà. Mo kàn ní kí n sọ yìí náà ni. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí a rí ìdájọ́ òdodo fún Mohbad o. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. Ẹ̀yin aráalé, mo kí yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. This is from Mashola Gist TV. God bless you.